mo sì bá Olódùmarè ọba tó dáyé tó dá ọ̀run, mo sì bá àwọn tí Olódùmarè tó gbé láyé fún, mo sì bẹ̀ṣù láàlú òkèrè oko ẹ̀bọ̀ àwọn aládìjẹ́ láti ọ̀pá, mo sì bá àwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágbègbè ìṣòro àwọn lábẹ́ tí aṣọ kété ń pè, mo sì bá wọn lẹ́yìn tá bá pẹ́rẹ́ akọ́dé àfidàlálẹ̀ gàràgà, mo sì bá gbogbo arúmọlẹ̀ tó jùkọ̀ tún ìbọn ọmọlẹ̀ àjùkọ̀ sí. Mo wá sẹ́yìn mo sì bá bàbá mi olóògbé Fagbemi Fáṣọlá Ọ̀páyẹmí, gómìnà olóyè Fagbemi Olalekan Ifakorede Adékànmí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ajigbotisese, tí mo dẹ̀ jẹ́ ọba ìlú ti ìlú Ọ̀tà Àwórì Kingdom, Ogun State. Ṣe mọ̀ pé kò sọgbọ́n nínú gbogbo iṣẹ́ tí ẹ̀dá bá ń ṣe. Àwọn ìgbà míì àwọn ìdánwò pẹ́pẹ̀pẹ́ kan ó máa wáyé ni àwọn bàbá ṣe máa ń sọ pé ó dáa kéèyàn rí àdánwò ṣùgbọ́n kò dáa kéèyàn rí àdọ́tán. Mo dẹ̀ ṣe ní ìwé gbogbo ànúrógún àdánwò àtúnrógún àdọ́tán ṣó ti yé. Nígbà kan rí náà, nígbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ tá ti ń ṣiṣẹ́ fáyì gbọ́ tá ti torí tó bí wá sí ni tá dẹ̀ ń ṣe ni. So láti ìgbà yẹn náà gbogbo ìdojúkọ pé bí kí eré ṣe kó ṣọ̀gá àyàn kankan, ṣùgbọ́n nípasẹ̀ sùúrù àti ìfaradà tí olóyìnbó ń pè ní endurance, Olódùmarè náà dẹ̀ ń dá wa lóhùn ní péréte. Àwọn bàbá bọ̀ ní ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ló ń di ibú téèyàn bá ti kọjú tí olú ọ̀rọ̀ tí gba ọ̀dẹ̀ tó ṣe lọ́bẹ̀ ìjọkànjọ̀kan ẹ̀yà débi tí ó ń lọ. Ọba Ẹ̀dù nínú ọ̀rọ̀ Fá, nínú oyè Fá, ó jẹ́ oyè tí èèyàn gbọ́dọ̀ kéré ẹ̀, tí èèyàn gbọ́dọ̀ fi sí ẹ̀yìn nínú gbogbo oyè babaláwo. Tá bá ti mú àràbàlù, tá mú akọ́dá, tá mú àṣẹ̀dá, láwọn oyè kọ̀ọ̀kan tó jẹ́ àwọn oyè tó jẹ́ ṣàkóṣàkó nínú odù Fá, nínú ẹsẹ̀ Fá, nínú oyè Fá. Ọba Ẹ̀dù jẹ́ oyè kan gbòógì tí àwọn babaláwo tí wọ́n tún cherish, ìyẹn tí wọ́n tún pọ́nlé. Ó dẹ̀ ní ọmọdé ń ṣá oyè yẹn ni ó ní bó ṣe ń fi ọ̀pẹ̀lẹ̀ tọ́ àbí ìpín Ifá tó fi ń tọ́. Ọkàn ní dédé lọ gbé èèyàn kan sí ipò èèyàn kó lọ jẹ́ àfẹnu tí orí bá ṣe kíni torí bá yàn síbẹ̀. Irú èmi ń sìn oyè Ọba Ẹ̀dù tí à ń sọ ìtẹ́mi jẹ tẹ́mi wà lórí ẹ̀ lẹ́nu yìí. Bàbá mi kábíyèsí ọba Onímẹ̀ràn, His Royal Majesty ọba Oyèmí Ọ̀rọ̀jà, àwọn ni wọ́n jẹ́ gbẹ̀yìn tí wọn ò kú sí orí oyè o. Wọ́n jẹ oyè yẹn náà tán, wọ́n ti lọ fi jẹ ọba ni gẹ́gẹ́ bí tí a ti kọ́ mọ́ wọn pé ó máa padà wáyé. Wọ́n fi ipò Ọba Ẹ̀dù lẹ̀, wọ́n ti lọ di ọba ìlú tí wọ́n fi jẹ ọba ìlú Mẹ́ràn of Lagos dèní. Kí adé ó pẹ́ lórí fún wọn, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí àwọn olórí kan iṣẹ́ ìbí, kí ẹṣin ọba wọn kó jẹ oko pẹ́. Àwọn ni wọ́n ṣí bàtà yẹn lẹ̀ fẹ́mi tèmi fi wà lórí ipò Ọba Ẹ̀dù yẹn lẹ́nu. Mo dẹ̀ dọ́dọ̀ tiwọn náà nígbà tó yẹ náà tó wáyé. Bàbá ní ìwọ ló fẹ́ jẹ́ mo ní borúkọ èyí tí mo rí nìyẹn. Wọ́n ló tiẹ̀ dábẹ́. Ọmọ náà ló sì fi gàrí bàbá mu. So oyè Ọba Ẹ̀dù oyè ńlá ni nínú oyè babaláwo tí ò ṣe rọ́ sẹ́yìn, tí ò ṣe téèyàn ṣe kéré ẹ̀. Ìtàn tó bí gan pọ̀, ẹsẹ̀ Ifá tó sọ́nà gan ó wà tí Ifá sọ pé tí Ifá lọ́ba tòrìṣà lọ́sùn. Bí Ifá fọba mẹ́rin àdọ́rọ̀ wọ́n tọ̀run bọ̀ àlẹ́ ayé. Ǹjẹ́ tí Ifá lọ́ba tòrìṣà lọ́sùn? Bí ajé bá ń fọhùn kẹ́ ẹ dákẹ́, tí Ifá lọ́ba tòrìṣà lọ́sùn. Bí Ifá bá ń fọhùn kẹ́ ẹ dákẹ́, tí Ifá lọ́ba tòrìṣà lọ́sùn. Bí Ṣàngó bá ń fọhùn kẹ́ ẹ dákẹ́, tí Ifá lọ́ba tòrìṣà lọ́sùn. Bí àwọn Ìyàmí bá ń fọhùn kẹ́ ẹ dákẹ́, tí Ifá lọ́ba tòrìṣà lọ́sùn. Ìwòrìwò ló sọ bẹ́ẹ̀, ìyẹn Ìwòrì Ọ̀ṣẹ́. So tẹ bá rí gbogbo bí Ifá yẹn ṣe lọ, Ifá sọ pé òun láláṣẹ àbí bẹ́ẹ̀ kọ́, òun ni atọ̀nà, ohun tí èèyàn kan rí òun lòun ṣe kíni, òun lòun rí.
so mo rò pé nípasẹ̀ bẹ́ẹ̀ ni oyè ọba ìdíyàn ló ṣe kí ni ló ti jáde bó ṣe jẹ́ nìyẹn. Òòṣà Géléde òòṣà obìnrin ni òòṣà ọkùnrin ni ṣùgbọ́n obìnrin ló gbé òòṣà yẹn rò sórí jù. Tábàdẹ̀ ní ká wo Géléde tá à ń sọ yìí òòṣà tó fara pẹ́ ilẹ̀ Yewa tí wọ́n fìgbà kan pè ní Ẹ̀gbádò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Tá bá kí Géléde títí wá ní ọmọ Géléde ilé Ìbàrà, ìyẹn Ìbàrà tí ó wà ní Ẹ̀gbẹ́ Abẹ́òkúta. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe mistake tó máa rò pé Ẹ̀gbá ni Ìbàrà. Ìbàrà kì í ṣe Ẹ̀gbá, ọmọ Ẹ̀gbádò ni wọ́n, Yewa ni wọ́n. Ìtorí Ifá sọ pé olówó gbélé ránṣẹ́ omi aké, olówó kò jẹ̀bi omi ìtorí, omi wọn ní Ìbàrà, omi asíyaga. Ifá láàárín yẹn tó fi jẹ́ ká mọ̀ bí àwọn ìlú yẹn bọ́ ṣe jẹ́. So Géléde jẹ́ òòṣà obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ tó máa ń ṣe mistake, a máa ń pe eégún wá ní masquerade. Tábà tó Géléde wá ní masquerade, èmi dẹ̀ máa ń jẹ́ kó yé wọn pé eégún kì í ṣe masquerade. Géléde ni wọ́n refer back sí as masquerade torí pé Géléde ní image, ó ní àwọn bí gàrẹ́tà táwọn ọmọdé náà máa nígbà táwọn àti kékeré a máa ń ṣe gàrẹ́tà tá máa ṣe ìyá kálẹ̀ ò àdàgbà adarúgbó. So Géléde la lè refer back sí as masquerade ní ọ̀rọ̀ èdè olóyìnbó. Nílànà olóyìnbó, Egungun a lè pè ní ancestral lineage, ní ìrántí àwọn baba ńlá wa, àwọn òkú tí wọ́n ti kú sẹ́yìn. Tá bá wo nínú oríkì Ògògó, ó wọ̀n nínú òrì nínú táwọn ológun bá kí wá ní ọmọ òkúta agbẹ́dọ́jà tí ò ta, òkúta agbẹ́dọ́jà tí ò lówó lórí lọ́mọ aráyé dáṣọ fún tí wọ́n ń pè ní eégún. So ìyàtọ̀ tó wà láàrin Géléde àti eégún nìyẹn. Géléde jẹ́ òòṣà tó ní image, ṣé ń gbọ́ mi? Ó jẹ́ òòṣà tó ní image tó ní bí gàrẹ́tà tó ń gbé sójú. Eégún àwọn ní eégún ní ojú, àwọn tó dàbí nẹ́ẹ̀tì yẹn òun ní eégún ní ojú. So ìyàtọ̀ tó wà ń bẹ láàrin eégún àti Géléde nìyẹn. Nínú odù Ifá tabaka a bá ní èjògbè, ọ̀yọ̀kú méjì, ìwòrì méjì, òdì méjì, ìrosù méjì, ọ̀wọ̀n méjì, ọ̀bàrà méjì, ọ̀kànràn méjì, ògúndá méjì, ọ̀sà méjì, ìka méjì, òtúrúpọ̀ méjì, òtúrá méjì. Òtúrá méjì jẹ́ nọ́mbà 13, ìyẹn ìkọkànlá nínú odù Ifá. Nínú ojú odù, gbogbo odù Ifá tó wà is 256, but tá bá sọ pé ojú odù Ifá 16, ìyẹn mẹ́rìndínlógún. So nínú mẹ́rìndínlógún ẹ̀ ní nọ́mbà 13 tí òtúrá méjì wà. Òtúrá méjì tí a máa ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ti rò pé bóyá odù Ifá àwọn aláàfáà ni àbí odù Ifá àwọn alánàbì. Irọ́ ni o, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Ànábì ò kọ̀ fárí o, ìrandíran ànábì ò kọ̀ fárí o. Ànábì kì í ṣọmọ Yorùbá o, ànábì kì í ṣọmọ Ilé-Ifẹ̀, Muhammed wọn kì í ṣọmọ Ilé-Ifẹ̀ o. Torí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe mistake. Tèmi dẹ̀ rí gẹ́gẹ́ bí òye, tèmi rí gẹ́gẹ́ bí ọmọdé tèmi. Nígbà tán gbé ẹ̀sìn mùsùlùmí yẹn dé, táwọn bàbá yẹn tán tó wọ́n rí wọn, wọ́n rí àwọn pípì yẹn gẹ́gẹ́ bí èèyàn rí nígbà wáṣẹ̀. Ó jẹ́ káwọn bàbá yẹn kí wọ́n gbà wọ́n láàyè láti wẹ́kọ̀mù wọn. Nígbà táwọn bàbá yẹn tí wọ́n wẹ́kọ̀mù wọn tán, àwọn bàbá yẹn fi òye yé wọn. Gbogbo àṣírí wọn nílẹ̀ Yorùbá tiwa, nílẹ̀ ọmọ adúláwọ̀ títí wa, àwọn bàbá yẹn tún kọ́ wọn. Àṣírí yẹn náà wá rí gbogbo báwọn bàbá ṣe ń tẹ ìyẹ̀rọ̀sùn lójú ọpọ́n. Náà lọ fi sọ pé àwọn náà ní fọ́mátì kan tán pè ní wọ́n ń tẹ iyanrìn. Lọ́nà àwọn náà ń tẹ iyanrìn. Àwọn tí wọ́n kọ́ ní èdè yẹn gbà yẹn, káwọn bàbá kọ́ ní ìmọ̀ yẹn gbà yẹn, lànà fi náà ń tẹ iyanrìn. Náà fi orúkọ Lárúbáwá náà fi ń fún odù Ifá. Làwọn náà lọ fún odù Ifá lórúkọ Lárúbáwá. Ifá ò lọ Mẹ́kà, Ifá ò dé Mẹ́kà. Káwọn kan yìí máa parọ́ tọ́ ara rẹ̀. Àwọn ká ní òtúrá méjì tó òtúrá méjì bá bí kó lọ máa kírun. Ifá ò sọ bẹ́ẹ̀ o. Ifá ò sọ bẹ́ẹ̀ o. Ifá ò sọ bẹ́ẹ̀ o. Ifá ní tá a bá jí ní kùtùkùtù ká forí balẹ̀ ká kífá. Dífá fún dúgbẹ́dúgbẹ́ tí ń ṣe gé adárọ́, ká jí ní kùtùkùtù ká forí balẹ̀ ká kí odù. Dífá fún dúgbẹ́dúgbẹ́ tí ń ṣe gé àdáàrọ̀, ẹ̀já jí ní kùtùkùtù ká forí balẹ̀ ká kí ẹlẹ́gbára.
Ifá fún dàǹdàrú ká máa pọ̀n lẹ́yìn igi, dàǹdàrú ká máa pọ̀n lẹ́yìn igi. Díá fún adéríyè Ègún ọmọ afọ̀pọ̀rọ̀ gbálẹ̀. Ìtí ọmọ aráyé ní kò ní lè rí Ègún eré sọ lédè ìsàlú ayé. Ifá jẹ́ kí n rí Ègún eré sọ ẹ̀là sòdè. Ifá jẹ́ n rí Ègún eré sọ ẹ̀là sòdè. Ní tí Ifá ń sọ fún wa ni pé ká forí balẹ̀ ká kí Ifá, ká kí odù, ká kí ẹlẹ́gbára. Kíkí wọn ni pé ká tọrọ tá a fẹ́ nípasẹ̀ wọn, kán bá gbé dọ́dọ̀ Olódùmarè. Ìwúre wa tá à ń ṣe ń tá à ń fẹ́ nípasẹ̀ Ọ̀rúnmọlẹ̀ wa làdúrà wa ti gbà. Kò sọ pé nípasẹ̀ Muhammed kan, kò sọ pé nípasẹ̀ Jésù kan o. Nípasẹ̀ àwọn Ọ̀rúnmọlẹ̀ wa ni ìwúre wa ti lè gbà. Ifá ṣe ń sọ pé ká forí balẹ̀ ká kí Ifá. Tàbá ẹni tó bá lọ forí balẹ̀ tó bá lọ kí Ifá, ó lọ ṣe ìwúre ní kò lọ ṣépè ńbẹ̀. Èèyàn tó lọ forí balẹ̀ tó lọ kí odù, ó lọ ṣe ìwúre ní kò lọ ṣépè ńbẹ̀. Èèyàn tó lọ forí balẹ̀ tó lọ kí ẹlẹ́gbára, ó lọ tọrọ tó ń dùn lọ́kàn pé ogun kan ló ń jà bó ṣe fẹ́ ṣẹ́ ló lọ bá lọ o. Ẹ jẹ́ kí n dánu dúró lápá bẹ̀yẹn. Àṣà ìgbéyàwó bí àwọn bàbá wa ṣe ń fẹ́yàwó nígbà yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ ní òde òsín. Nígbà wáṣẹ̀ ní jọ́tàlá ti dáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn pè kankan ní alárinà. Alárinà yẹn máa jẹ́ ọ̀rẹ́ sí ẹni tí ó nífẹ̀ẹ́ sí ọmọbìnrin kan tí òun ò fẹ́, ṣùgbọ́n nípasẹ̀ pé kò mọ bó ṣe lè lọ bá ọmọbìnrin tí ó nífẹ̀ẹ́ sí nìyẹn. A wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé ọ̀rẹ́ lágbájá yìí ọmọbìnrin tí màmá wọn ń ta ìgbó àbẹ́kọ ló ń ta yìí ta máa ń gba wájú lé wọn kọjá yìí, ọmọ yẹn dẹ̀ wù mí láyà láti fẹ́ o. Ọ̀dọ̀ wọn lálẹ́ jẹ́ gbé gbà. Alárinà yẹn ló máa lọ bá ọmọbìnrin ẹgbẹ́ bóyá mo pé lọmọ yẹn jẹ́ fún àpẹẹrẹ ni o. Mo pé lọ́lá ó dẹ̀ dákun, mo dẹ̀ ní ọ̀rọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sọ o. Mo pa àwọn pé wẹ́ gẹ́gẹ́ bíi pé ọlọ́rọ̀ òun ni ẹni tó bọ̀ òun sọ̀rọ̀ yẹn. A wá fún létí ìgbọ̀. Mo pé Àyìndé ọ̀rẹ́ mi máa ń bá mi sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ rẹ̀ ó tó ọjọ́ mẹ́ta kan tó ń bọ̀ òun fa ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n òun wò pé àsìkò tí ọ̀rọ̀ náà tó láti sọ kóun sọ fún ẹ. Má jẹ́ kí n parọ́ fún ẹ. Àyìndé ọ̀rẹ́ òun ó ní ìfẹ́ ẹ pé kóun fẹ́ ṣàyà sọ́dẹ̀dẹ̀ òun. Mo pé àwò pé Àyìndé ṣó lálàákọ̀ òun ni àbí àbọ̀ jíṣẹ́ fún pé òun ni dandan kóun fẹ́. Alárinà tó wà lọ́ba tó jẹ́ ọ̀rẹ́ Àyìndé a máa sọ pé ó dáa, mọ̀ pé ọmọ tó ṣẹlẹ̀ tó nígbà wáṣẹ̀ gbogbo kí n ta bá fẹ́ ṣe a máa fi Ifá tọ́ ni. Ọ̀rẹ́ Alárinà a máa sọ fún mi pé mo pé ọmọ tó ṣẹlẹ̀ ni pé kó bá dẹ̀ pé òun lòun tiẹ̀ sí ohun tí òun fẹ́ ṣe, òun ò bá mú lábàá wá fún ẹ. Òkúkú morúkọ Àyìndé ó sì morúkọ ìyá rẹ̀ Àbẹ̀kẹ́ ló ń jẹ́. Mú orúkọ Àyìndé lọlé onífá kán bẹ́ẹ̀ béèrè tó bá pẹ́ ohun tó lè fẹ́ ni lóòótọ́ tó ń dùn lọ́kàn ló ti sọ fóun yẹn. Òun dẹ̀ ti báwọ̀ mo pé sọ wọn náà fúnra rẹ̀. Òun náà máa sọ fún Àyìndé náà pé kó náà má sọ pé torí pé onífẹ̀ẹ́ ọmọlọ́mọ kó lọ bá ayé ẹ̀jẹ̀ lọ́jọ́ ọ̀la o. Ìwà Àyìndé náà morúkọ ọmọ pé lọlé babaláwo ẹ lọ dáfá sí i torí bá kọ ẹ̀ méjèèjì papọ̀. Ní tí Ifá bá sọ tó bá pé lóòótọ́ àyànmọ́ wọn ó fẹ́ ra wọn kí àmọ̀ pé kó fẹ́ Àyìndé gẹ́gẹ́ bí orúkọ wọn tí mo fi ń ṣe àpẹẹrẹ àpèjúwe. Ìgbà ẹni àmọ̀ pé máa jẹ́ Àyìndé ní òun pé òun ṣe tán á di pé màmá àmọ̀ pé lóde máa kọ́kọ́ mọ̀ pé Àyìndé ni àmọ̀ pé fẹ́. Kò ṣe lóde òní tó jẹ́ pé bàbá ń lọ ní títì ẹni tá a fẹ́ fẹ́ yẹn àfi ká ṣàfẹ́. Èmi dẹ̀rẹ̀ àìlámójúkúrò ló jẹ́ kẹ́rù èrè pọ̀. Ẹlòmíì á lọ fọwọ́ ẹ gbé ara ẹ̀ gbé jombo nígbà tó béèrè tó tọ̀nà tó ṣe ohun tó yẹ kó ṣe. Lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí màrúdàpọ̀ ìgbéyàwó tó ṣe lénìí tẹ máa gbọ́ pé ọ̀sẹ̀ tó tẹ̀lé wọ́n ti gbàgbéyàwó jẹ́ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò tó tọ́ lórí pé lágbájá ṣó ṣe é fẹ́ tàmẹ̀dù ṣó ṣe yàn lálẹ́ àbí ṣó ṣe é fẹ́ láya. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní àìkí ń ṣèbéèrè sí nǹkan yìí ló ti ṣe kí ni ló ti dá nǹkan lẹ̀ ló ti dá kọ́nukọ́ lẹ̀. Ara ẹ̀ la rí pé ọkọ mi máa fẹ́ ìyàwó mi tọ́ ní gbọ́pá tọ́ ní gbọ́pọ̀ nígbà tó rí òyìn wọn papọ̀. Ara bẹ̀ láti máa rí pé ọkọ àti ìyàwó wọ́n jà ọkọ gún ìyàwó pa. Ẹ̀yìn odò fa àwọn ní Eléjìgbò. Ifá ní para ní ilé ọkọ ọ̀dẹ̀dẹ̀ ní tàdá àdáwà tó kó bọ̀ ó sùn gbalaya. Dá fún Eléjìgbò ó lọ rí sọkọ pòéré
Eléjìgbò tí fá ń sọ àsìkò eré yẹn àwọn ni wọ́n ríra wọn ni wọ́n fẹ́ fẹ́ ara wọn. Wọ́n dẹ̀ ti nígbà ẹsẹ̀ ń táyé òréré fúnra rẹ̀ wọ́n ti sọ fún pé ohun tí ọmọdé yìí o tó bá fẹ́ máa ṣe nílé ayé pé kán yín máa pariwo lé ní orí. Àbí tá bá dáfà yẹn sọ́lẹ̀ pé kí ni tó fẹ́ ṣe pàápàá jùlọ lórí pé a fẹ́ gbéyàwó ni pé ìgbéyàwó tá fẹ́ gbé yìí kọ́ o wọ́n gbọ́dọ̀ pa ní aláriwo o kó jẹ́ láàrin bàbá àti ìyá àtàwọn ọmọ kó jẹ́ nǹkan bòńkẹ́lẹ́ pé torí ọjọ́ ọ̀la lọ́kọláya àwọn lọ́kọláya yìí ni. Ṣùgbọ́n nínú odù Fátímù á ń ṣàlàyé yẹn Pòóré jẹ́ ẹni tí wọ́n ti ń retí pé kó lọ lé ọkọ tọ́dẹ̀ lówó nídìílé wọn tí gbogbo nǹkan wà. A máa ń pa ọkọ lámúgbálẹ́gbẹ̀ẹ́ ó di òyìnbó ń pè ní báńsà lẹ́nìí gbogbo àwọn ẹ̀ṣọ́ yẹn ni bàbá Pòóré ní. Eléjìgbò náà jẹ́ ẹni tó làlùyọ tó lówó lọ́wọ́. Nígbà wàá dábàá fún ọ pé ìgbéyàwó tó fẹ́ ṣe yìí nǹkan o pé kí wọ́n fi sùúrù ṣe o kán má pa ní aláriwo àti Eléjìgbò àti apá ọ̀dọ̀ àwọn Pòóré pé kí wọ́n kọ́ra ṣe nǹkan ní bòńkẹ́lẹ́ kí ọjọ́ ọ̀la ìgbéyàwó yẹn kó lè nítumọ̀ kó lè láàrin fún Pòóré àti Eléjìgbò wọn ò gbọ́ o. Nípasẹ̀ bẹ́ẹ̀ èṣù wa lúgọ owó wọn pé àjọ òbí tẹ́ fẹ́ jọba kìíní ìdè àríyá yẹn wá wo ara Pòóré ó wo ara Eléjìgbò nígbà wáṣẹ̀ ìyàwó kì í pàdé ọkọ lọ́nà tíyàwó bá fẹ́ wọlé ojú fèrèsé ni ọkọ ti máa bá jáde táṣẹ̀ sẹ́yìn lọ bá ìyàwó ẹ̀ láti lè fi mọ̀ bóyá ìyàwó òun pé yẹn ni pé bóyá ó bá lé àbí kò bá nílé. Ṣùgbọ́n nígbà yẹn lọ́dún yẹn lọ́run gẹ́gẹ́ bí ìtàn fá yẹn Pòóré wo Eléjìgbò ọkọ ẹ̀ lọ́run kan ló bá ní kóun jó pàdé ọkọ òun ní bàbá bá ṣú níwájú ojú ọkọ Pòóré ló bá di òkìtì ọ̀gán. Pòóré bá ń pariwo ó lóun Pòóré o ayé Eléjìgbò Pòóré o ayé Eléjìgbò òkìtì ọ̀gán tó bẹ níwájú ilẹ̀ bá wo kí n rìn fanda kí n rìn fanda kí n rìn fanda kí n yan kí n rí Eléjìgbò ọkọ mi o Pòóré o aya Eléjìgbò kó tó sọ ẹ̀dá rẹ̀ lóòótọ́ bí ojú ẹ̀ ṣe tí bàbá ẹ̀ ṣe ṣubú lójú tí kìíní ẹ̀ fi jọ òkìtì ọ̀gán lójú ẹ̀ náà ló jọ òkìtì ọ̀gán lójú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́ ti kógi bo ọkọ ìyàwó láìmọ̀ ọkọ ìyàwó ni àwọn kógi bo. Nígbà tí wọ́n rí pé lójú wọn pé àwọn ti wó òkìtì ọ̀gán yẹn délẹ̀ wọ́n ti gbọ́. Nígbà tó yá èèyàn lọ ojú ọkọ tún look nice lójú wọn pé bóyá ọkọ náà sì ṣe kí ni náà sì ń rí bàbá yẹn tó ṣubú ìyàwó lójú. Ìgbà tó tún máa padà jù lójú ọkọ lójú ìyàwó Eléjìgbò tún di bí igi ńlá ràbàtà lójú ìyàwó ní Pòóré bá tún mórí àwọn sọ́nu ó ní Pòóré o ayé Eléjìgbò Pòóré o ayé Eléjìgbò igi ńlá tí ń bẹ níwájú ilẹ̀ bá wó kí n rìn fanda kí n rìn fanda kí n rí Eléjìgbò ọkọ mi o Pòóré o aya Eléjìgbò kó tó sọ délẹ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọ́n ti yọ àké ẹni mọ̀ àké lò ẹni tó mọ̀ àdá lò nígbà máa ṣẹ́jú pé wọ́n ti lọ kọ ìyàwó pa. Nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí wọ́n gbọ́ ìmọ̀ràn tí Ifá tó fún wọn tábátáfá ẹ̀ sọ́lẹ̀ fún wọn Ifá ní kí lẹ́ni yẹn fẹ́ ṣe o àbí ó fẹ́ ṣègbéyàwó ni àbí ó fẹ́ kú mọ́ kó ṣe kí ni kó na sùúrù sí kó ṣe ní bòńkẹ́lẹ́ kọjọ́ ọ̀la kìíní yẹn kó lè sunwọ̀n. Ṣùgbọ́n nísìnyí àwọn tiwa táwọn báyìí tí lọ sí ọ̀lù oní 5 million táwọn ti pa màálù mọ́rìndínlógún ọ̀n tí mọ̀ pé àwọn ṣègbéyàwó kò dẹ̀ sígbéyàwó tó dùn ju kí ìyá bàbá nínú irú ibi táwa yìí sìn táà bá ti ju 6 lọ ìwúre ẹnu àwọn òbí gangan ló jà nínú ìgbéyàwó. Kò ń ṣe màálù tó pa fáyé jẹ kò ń ṣe ìrẹsì tó ṣe fáyé jẹ. Tó bá ti mú bàbá ọkọ tó ṣàdúrà fún ọkọ tó ṣàdúrà fún ìyàwó tó ti mú ìyá ìyàwó tó ṣàdúrà fún ọkọ tó ṣàdúrà fún ìyàwó kò sí tó dùn tó irú ìgbéyàwó bẹ́ẹ̀. Ṣùgbọ́n nísìnyí àwọn olóde òsì àwọn tí wọ́n ti sọ irú prógámù ètò bẹ́ẹ̀ di introduction ètò mọ̀mí mọ̀ nọ́dẹ̀ fi ń ṣe nísìn ìgbẹ̀yìngbẹ̀yìn náà ṣẹ̀ṣẹ̀ máa lọ amúdéètì ọjọ́ ìgbéyàwó tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà wáṣẹ̀ nípasẹ̀ díẹ̀ mo rọ̀ wá ni mo bẹ̀ wá ni
irú àṣìṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ó máa wáyé mọ́. Ẹ ṣàwárí ara yín kẹ́ tó sọ pé ẹ fẹ́ lọ mọ́kọ, kẹ́ tó ní ẹ fẹ́ lọ mú ìyàwó, kọ́jọ́ ọ̀la yín lè nítumọ̀ kó lè rárinrin àbọ̀rọ̀ àbọ̀yè. Ká pé ìṣẹ̀ṣe jẹ́ nǹkan aburú, Olódùmarè ò ní jó sì wàdé ní o. Èmi tún sì kéré o. Kọ́ tó bí ìrandíran mi náà ti ń ṣe ìṣẹ̀ṣe yìí bọ̀ tí ò parẹ́ o. Ifá ní tilé wọn kì í hùn wọ́n, tẹni ẹlẹ́ni ní yá wọn lára láti ṣe. Adéfáfówó ọ̀ǹdẹ̀rẹ̀ tí ṣaláàbárìn ọmọ ẹja. Kí ló ń ṣekú pẹja? Ìwọ ló ń ṣekú pẹja. Àìmọ̀kànmọ̀kàn ló ń ṣekú pa àwọn tí tẹ́ ẹ sọ pé bóyá wọ́n ń yẹpẹrẹ ara wọn láì ṣe pé wọ́n yẹpẹrẹ ìṣẹ̀ṣe. Wọ́n ní tójú bá farabalẹ̀ àárí imú. Bí 20 ọdún sẹ́yìn, irú mi ò lè jáde kí n pera mi lọ́mọ oníṣẹ̀ṣe. Àwọn èèyàn máa sá fún mi. A ní irú àwọn ọmọ ẹlẹ́bọ ní kinní kan. Ṣùgbọ́n lẹ́nìí nǹkan bí ìtì ẹ̀rẹ́ lómi gan fẹ́ kí mi, ó fẹ́ rí mi, ó fẹ́ bọ̀ mí lọ́wọ́, ó fẹ́ ṣe mí lóge, ó tún fẹ́ fún mi lówó. Nígbà táyé ṣẹ̀ ń dé, Ifá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó máa gbalẹ̀ ayé fún ara òun. Ifá ní tí abaláwo bá jí ají adá ọ̀tẹ̀pọ̀ Ifá, bóníṣègùn bá jí ajá ọ̀tẹ̀sìkìtì tiẹ̀ láyà. Bólóṣà bá jí ají tòun àláì fúnfún yẹ́yẹ́ tàlàsí yìí tàlàsọ́hùn díbá fún Ọ̀rúnmìlà. Ifá lọ rè sọpọ̀ ayé. Yára Ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀. Ìṣẹ̀ṣe ti ń gbayé padà, oní nǹkan ti dé. Àwọn ẹlẹ́sìn tí ẹ̀ ń sọ yìí lọ́dọ̀ ti tèmi wọn kì í ṣe ẹlẹ́sìn ni wọ́n. Ohun tó mú wá fún wọn ó dàbí ọmọ tá a fi ilé alásèpọ̀ tọ́ tó wá lọ di tírílíọ̀nìà lénìí, tí màmá àti bàbá ẹ̀ nígbà tó wá kí wọ́n lé tó wá bá wọn níbi tó ti ń jẹ ilé alásèpọ̀ yẹn tó wá sọ pé mọ́mí what is shit, rubbish lẹ́ ń jẹ yín náà bó ṣe ń rùn. But kò rùn nígbà tó fi tọ́ yẹn o. Òun gan ló máa ń jẹ ju o. Ibi ìsàlẹ̀ tó dúdú yẹn pọ́ọ̀tì yẹn gan lòun máa ń jẹ jù ń bẹ̀ o. Irú ẹni bẹ́ẹ̀ ló wá ń pe nǹkan yẹn ní tí ò dá mọ́. Tá bá máa wà túbọ̀ táwọn tó sọ pé tí àwọn bá léyìn ò dá mọ́, àtúbọ̀tán tiwọn náà kì í dà. Torọ́ ti pègún síra wọn, ọlọ́mọ tó sọ lẹ́nu ó sọ àpòyàkọ́. Díẹ̀ ni máa sọ lórí ẹ̀, torọ́rọ̀ pọ̀ tí wàá ní kí n máa tú àbọ̀rọ̀ àbọ̀yẹ̀ ń bẹ̀.